gbogbo yín ni mo kí o. Mo kí ẹ̀yin bàbá wa olúwo, àwọn àgbà oyè tí wọ́n wà ní ìkàlẹ̀, mo kí yín. Mo kí àwọn èèyàn wa tí wọ́n wá láti Nigeria Film and Video Census Board tí dàrẹ́tọ̀ tó lékè wọn wá. Mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn wa níbi iṣẹ́ eré orí ìtàgé àti móhùnmáwòrán. Mo kí olórí tẹlẹ́mù tó wà níkàlẹ̀ pé a kú àsìkò yìí. Àná ni wọ́n pè mí pé ìjókòó yìí máa wáyé, wọ́n sì ní pé ká yọjú àwa dá sí i. Tí ó kọ́kọ́ dùn mọ́ mẹ́nu ni wípé bàbá wa Àràbà tìlú Òṣogbo wọ́n ti jẹ́ kí iṣẹ́ náà rọrùn púpọ̀ fún mi. Wọ́n ti jẹ́ kí iṣẹ́ náà ó fúyẹ́, orí wípé wọ́n ti láre, wọ́n sì ti bòrè. Lẹ́yìn náà, àwọn àwòrán tí wọ́n fi hàn lọ́tùn lósì, àwọn náà tún ti jẹ́ kí iṣẹ́ náà ó rọ̀ díẹ̀. Àsìkò náà àsìkò ń lọ, àsìkò fẹ́ gbára wa ní àsìkò púpọ̀. Àwọn nǹkan kọ̀ọ̀kan tí àjọba ara wa sọ̀rọ̀ lórí àtòkò àjòkò síbí. Ìkíní ni wípé àbọ̀ la fẹ́ jẹ́ fún àwọn tó ń ṣe iṣẹ́ eré orí ìtàgé àti sinimá. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ wípé bí èèyàn bá gbé eré kalẹ̀, ní tó gbà lérò láti gbé eré yẹn kalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló máa ń jẹ́ pé ó máa yàtọ̀ sí tí àwọn tó rí àti táwọn àwọn tó wò tí wọ́n rí ń bẹ̀. Wọ́n ti sọ pé ìdí òdàrí ṣùgbọ́n tí àwọn òwòrán ń rà ó yàtọ̀. So a sọ̀rọ̀ lórí ìyẹn. A sì tún sọ̀rọ̀ lórí kí ni ìdí tó fi jẹ́ wípé àwọn eré tí a rí à ń rí wọn àti àwọn nǹkan tí a lè ṣe tí àjọṣepọ̀ tó dánmọ́rán tí ó wà láàrin àwa eléré orí ìtàgé àti àwa oníṣẹ̀ṣe. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Àwa oníṣẹ̀ṣe àmì bínú torí pé gbogbo tí à ń gbọ́ látara nípa pé wípé ẹ̀sìn àwọn amọ̀ta ó ní àwọn eléré orí ìtàgé ni wọ́n ń ṣe, ṣùgbọ́n máa ṣàlàyé àwọn kankan tí a rí wípé ń ṣe ẹ̀sìn àwọn amọ̀ta. Màá sì tún sọ fún àwọn eléré orí ìtàgé wípé wọ́n ní òní kété jùsùn, ọ̀la kété jùsùn, yìí máa ṣe kété nìkan ní pípẹ́ lọ́sìn. Kí ló fà á tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ feedback tá a máa ń ní lórí eré ìtàgé pàápàá tí àwa elédè Yorùbá, kí ni ó fà á tó fi jẹ́ pé ó ń di gbọmọgbọmọ. Kí ló dé kí béèrè béèrè? Níbi ọdún mẹ́ta sẹ́yìn, àwọn elétò ìlera Nigeria Medical Association wọ́n wá sí ọgbà Department of Theatre Arts. Wọ́n ní ọ̀rọ̀ àwọn onífíìmù ti sú àwọn wípé wọ́n ń bàṣẹ́ àwọn jẹ́, pé ẹni tí ò mọ ìlànà àtẹ̀lé lórí iṣẹ́ ìlera òun ni wọ́n á fún ní ipa yẹn láti kó, pé gbogbo nǹkan tí iṣẹ́ àwọn ò gbà ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ṣe. A dẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà gbà náà. A dẹ̀ tó àwọn ètò kan tó yẹ wípé àwọn elétò ìlera wọ́n fi ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn onífíìmù. Tí ẹ bá dẹ̀ wo àwọn fíìmù wa nísìnyí, ẹ rí i pé ìyàtọ̀ ti bá nípa pé kí a ṣe àwọn ipa tó jọ mọ́ ètò ìlera nínú eré orí ìtàgé. Àwọn nìkan kọ̀ bí ẹ̀yin ṣe sọ wípé kí ló dé ẹ fẹ́ bà ìṣẹ̀ṣe jẹ́ ni. Ní July ọdún yìí ni àwọn Catholic pè wá ká ṣe conference. Ní conference yẹn náà bí àwa oníṣẹ̀ṣe ṣe ń complain, bẹ́ẹ̀ náà ni àwọn onígbàgbọ́ ni wọ́n ń complain.
kò tẹ́ síbẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ fíìmù ni àwọn ẹlẹ́sìn mùsùlùmí ti yarí tí wọ́n complain lé lórí tó a gbọ́dọ̀ kọ́kọ́ yẹn nàná bẹ̀rẹ̀ wípé kìí ṣe wípé àwọn oníṣẹ́ eré orí ìtàgé àti sinimá wọ́n á máa tajú sọ oníṣẹ̀ṣe. so a gbọ́dọ̀ bira wa àwa tí a ṣiṣẹ́ eré orí ìtàgé àti sinimá pé kí ló fà á tó fi jẹ́ wípé àwọn tí à ń ṣe eré fún tí à ń wò wípé eré wa ń kọ́ wọn lọ́gbọ́n eré wa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn náà ni wọ́n tún complain lọ́tún lósì. ìgbà tí ilé ìkọ́kọ́ mú wẹ́rẹ́wẹ́rẹ́ tí mo wọlé tí mo rí àwọn òṣèré tó wà níbí mo kàn sọ wípé ó dàbẹ̀ ni pé àwọn tó yẹ kó wà níbí kọ́ ló wà níbí tó sì jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú tí mo rí àwọn ojú tí wọ́n gba ẹ̀kọ́ eré orí ìtàgé àti sinimá dáadáa láti ilẹ̀ ni. lóòótọ́ àwọn ẹlẹ́dẹ̀ àti kọ̀ọ̀kan náà ti ń wọlé sí wọ́n mo tún rò wípé àbí àwọn bá tiẹ̀ wà ń bẹ̀ tí a bá ṣàlàyé àwọn kankan àwọn tí ò sí pẹ̀tọ́ yẹ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n á lè lọ jẹ́ àbọ̀ fún wọn. ṣe rí nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ fún wa ní ìṣòro òun ni wípé ìtòrò ti sòmí iṣẹ́ yìí gbogbo alágbàdo àkíṣẹ́ kó máa ní ìlọsíwájú kó dẹ̀ máa ní ìdàgbàsókè. bí èèyàn bá bímọ tó pọ̀ lágboolé bẹ́ẹ̀ ni kò sí kí ọmọ àlè ọmọ wà bẹ́ẹ̀ kò sí kí àṣàwọ̀ ọmọ wà bẹ́ẹ̀ àyíká àkọ́kọ́ nìyẹn. eré orí ìtàgé ti di pé onírúurú wá òbí wá ó ti wọ̀ ọ́. àwọn tí wọ́n ní ẹ̀kọ́ eré orí ìtàgé yìí wọ́n wà tí wọ́n ń bá iṣẹ́ yẹn lọ. àwọn kan wà tó pé wọn ò tí ì ní ẹ̀kọ́ tó ṣùgbọ́n báyìí lórí pé owó wà lọ́wọ́ wọn wọ́n ti rò wípé owó la fi ń ṣiṣẹ́. àwọn yìí ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù tí à ń rí yìí tó jẹ́ pé ẹ̀kọ́ tí ó dùn wọn tó dùn tó lára wọn ló ń fa àwọn akùdé àti àlékún dáàrí. sẹ́ẹ̀sì mọ̀ wípé ẹnìkan péré lọ́párí ládò tí wọ́n sọ gbogbo aráàlú di apárí. bí àwọn àṣàwọ̀ yìí bá ti wá pọ̀ sí tí wọ́n láàmú wá rí jù àní rí ti àwọn tí wọ́n ti fún ní ẹ̀kọ́ tí ó yè gbòòrò. ìyẹn àkọ́kọ́ òun ni wípé tí a bá rí òṣèré tí ó lẹ́kọ̀ọ́ á mọ̀ wípé láti ìgbà tí Ọlọ́run bá ti fi ìmísí eré tó ń fẹ́ ṣe sí lọ́kàn ni ó ti kúrò ní iṣẹ́ tó nìkan. yóò wá àwọn tí wọ́n á jìjọ wò ó wọ́n ní àjọrò ní jẹjẹrò àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá wa. lẹ́yìn náà àwọn tí ìtàn yẹn bá so mọ́ wọn á wá wọn lọ láti ṣe ìwádìí bí wọ́n ṣe fi kọ́ wa tí wọ́n rẹ̀ fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wò níjókòó ìwò nìyẹn. ṣùgbọ́n ní ìsìn ẹ̀rí pé láyé bàbá wa bàbá Ògúndé tí àràbàdá tí wọ́n dárúkọ wọn gbà yẹn nígbà tí sinimá sì jẹ́ sinimá oṣù mẹ́ta oṣù mẹ́rin a sì wá location rehearsals lọ́tún rehearsals lọ́sì. ní ìsìn láàrin ọ̀sẹ̀ kan fíìmù ti jáde ẹni tí ó ṣe role pàtó bá dé location wọ́n máa tó gbé script ní lọ́wọ́ tí script bá wà tí ò bá dẹ̀ sí script ní tó ṣe rèé. tó a rí i pé àsìkò ìgbà yẹn tí ààyè wà tí ìrọ̀rùn wà tí owó sì wà láti ṣiṣẹ́ gbogbo àwọn àléébù yìí ààrẹ. àwọn kan sì wà tó yẹ pé wọ́n fẹ́ ṣe bí wọ́n ṣe é ṣe kó lè bá àríbí ti rí ṣùgbọ́n ọ̀dà owó àwọn olókùn lórí ẹ tí ò bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ló bá gbé kalẹ̀. so ìyẹn náà wà lára àwọn nǹkan tí ó fà tó jẹ́ pé a lè fi ara ṣiṣẹ́ bí àwọn bàbá kan ṣe bára ṣiṣẹ́. ó kún ara àwọn nǹkan tó fà tó jẹ́ pé àwọn àléébù tí a rí tí ó wà bẹ́ẹ̀. ṣé rí eré orí ìtàgé iṣẹ́ ńlá ni o. wàhálà tí wọ́n dẹ̀ máa ń ṣe kó tó di wípé àwọn eré táwọn èyí ó jáde ẹni tí ó bá wò láti bẹ̀rẹ̀ títí tí eré ti jáde á mọ̀ wípé ó yẹ kéèyàn ó yìn wọ́n. lóòótọ́ a kì í mọ̀ rìn kí orí ó mọ́ mì ṣùgbọ́n iṣẹ́ takuntakun ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó ní ìdánilẹ́kọ̀ọ́ nípa bí a ṣe ṣiṣẹ́ eré orí ìtàgé wọ́n mọ̀ wípé
ìwádìí ṣe pàtàkì, ó ṣe kókó, kì í ṣe lórí ìtàn yẹn nìkan, ṣùgbọ́n lórí ipa kọ̀ọ̀kan tí ẹnìkọ̀ọ̀kan máa kó. Orí pé ìwọ tó ṣeré fíìmù kò fẹ́ pawó ni, tí gbogbo èèyàn dẹ̀ rí wò ló pé ẹ. Ìtọ́ bá rí pé kò yẹ kúrò náà kó lè bá ìrètí gidi là ń fẹ́ ṣe. So ìyẹn ni wípé wọ́n ń jẹ́ kí stakeholder tí ó wo fíìmù at the end of the day kí wọ́n ní ṣe nínú fíìmù láti bẹ̀rẹ̀. Kò ṣe pàtí fíìmù bá parí tán. So tá a bá lè ṣe yẹn náà ká wo bí ìjọba ò bá tiẹ̀ gbé irú platform yẹn sílẹ̀, anytime tá a bá ti ń ṣiṣẹ́ pàápàá tó bá jọ mọ́ àwọn iṣẹ́ tó jọ mọ́ ẹ̀sìn, ó ń ṣe ti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe nìkan. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àwọn onígbàgbọ́ gan wọ́n ń complain, àwọn mùsùlùmí wọ́n complain, kọ́dà ọ̀sán àti ẹ̀yìn mùsùlùmí. So ẹni iṣẹ́ tá a bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá àwọn tí wọ́n ní ẹni tó mojú òògùn òní pàbìlérè, ká jẹ́ kí àwọn tó máa paṣẹ yìí kí wọ́n wà ní àsìkò ìgbà táwọn bá pèpè ààrẹ tó fi jẹ́ kí wọ́n á fún wa ní àwọn òye àti àlàyé lórí tá à ń ṣe iṣẹ́ náà fi ní dojúrú. Then eléyìí tí mo fẹ́ sọ yìí ó máa lọ díẹ̀ sọ́dọ̀ sí àwọn sinimá tí a ti rí yìí. There is difference between life reality and cinema reality. Ìtumọ̀ ẹ̀ ní pé ìdí ìṣẹ̀lẹ̀ láyé ó yàtọ̀ nínú tí ìṣẹ̀lẹ̀ nínú ayé ní sinimá. A lè expect pé gbogbo ìta máa nínú sinimá gbogbo gbọ́dọ̀ ní bí ìtòṣẹ̀lẹ̀ láyé. Torí ẹ̀ ló ń bẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbàdí exaggeration máa wà torí pé sinimá reality nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá fẹ́ eléyìí orí ìlú lójú ayé lóòótọ́ ṣùgbọ́n orí ìlú ní ojú ayé sinimá. So wà very very important kí a nóòtì yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí à ń rí pé ó ṣe kó rí rè à ń fi ojú bó ṣe kó rí lójú ayé là fi wò àfi ojú bó ṣe kó rí ní sinimá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àdáyé ṣe sinimá náà a gbọ́dọ̀ mọ̀ wípé there is a very strong impact in what we produce. Ibi tí ọ̀rọ̀ kù sí nìyẹn. Ká má lọ jìnnà. Ọmọ ọdún mẹ́rìnlá kan náà wọ́n pé ó jalè. Ó yìnbọn kiri. Mo ti kọ́ ọ́ bá ṣe yìnbọn. Onídọ̀gba ti wo fíìmù Zubby Michael. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Pé tó wọ́n fíìmù Síbúkà Michael ló ń wò tó ń fi di ẹni tó ń gbébọn tó ń yìnbọn. Nítorí ẹ̀ ń pa sí ni wípé a gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan tá a bá ti tì síta kọ̀ǹtró ta lórí ẹ̀ní ká tó tì síta tó bá ti bọ́ síta tán ọmọ tí ó bí agbára wa lè má ka torí ẹ̀ láti bẹ́ẹ̀ pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun láti rí pé tí ó bá tiẹ̀ bímọ kò bímọ ìyá kò bí ọmọ dèdèrè kò bí akíndánidá. Nígbà tí lè ṣe pé bẹ́ẹ̀ náà ni pé láti rí pé gbogbo àwọn tí ọ̀rọ̀ bá kàn wọ́n ní input nínú àwọn fíìmù tí a bá ń ṣe. Another thing mo fẹ́ kí a mọ̀ ni wípé àwa tí a ṣe sinimá cultural ambassadors ni wá láti ẹ̀kọ́ fẹ̀rọ̀ sílẹ̀ náà. Film is ideological. Ìtí Amẹ́ríkà ò máa believe nínú kò sí ẹni filmmaker tó gbọ́dọ̀ ṣe fíìmù lórí ẹ̀. So ìtí àbá believe nínú ní Nàìjíríà yìí kò yẹ kí àwọn tá a ṣe fíìmù ká máa ṣerú fíìmù bẹ́ẹ̀. Torí wípé àwọn nǹkan tí yóò gbé àṣà wa àti ìṣe wa lárugẹ ló yẹ kí a máa tì síta. Àwọn nǹkan jẹ́ pé yóò máa jẹ́ kí ọ̀dọ́ wa kó máa wú àwọn èèyàn wa ló yẹ ká máa gbé jáde nínú sinimá. Tí a bá ti mọ̀ wípé ẹ̀rí pé tí àwọn super yorùbá ń lọ bá bọ̀ wọ́n máa rán wọn létí wípé àmbásọ́dọ̀ Nàìjíríà níyé o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó ń ṣe sinimá gbọ́dọ̀ mọ̀ wípé kìí ṣe pé mò ń ṣiṣẹ́ owó lásán ẹ̀ ń tún rẹpísẹ́ǹtì Nàìjíríà torí wípé ẹ pòdúsì fíìmù l'Abẹ́òkúta ni o ẹ pòdúsì ẹ̀ n'Ìbàdàn ni o ẹ bùkọ́yá China ni wọ́n ti máa wò ó àbí bóyá kọ́nà pìkan ní Cuba ni wọ́n ti wo fíìmù yẹn tó tí ẹ̀ bá ti pìsẹ́ǹtì wa dáadáa nínú fíìmù yẹn gbogbo àwọn tó wà lọ́wọ́ yẹn náà wàá rò wípé èèyàn burúkú ni wá
ẹ̀ẹ́dẹ̀ rí àwọn ẹ̀sàkùn tí àràbá ti fi fún wa bó ṣe rí nìyẹn. A gbọ́dọ̀ jẹ́ kí ó máa wà ní ọkàn àyà wa gbogbo wà wípé iṣẹ́ yìí tó bá jáde báwo làwọn aráàlú ṣe máa gbà á, báwo làwọn aráàta ṣe máa gbà á. Tí a bá ń ro àwọn yẹn dáadáa, a rí i pé ó máa jẹ́ kí a ní enough time kí a tó máa gbé fíìmù jáde. And there is self-criticism. Ṣùgbọ́n ó níbi tó dé, ìyẹn lè gbé mo ti criticize mo ti jẹ́ mo ti yẹ̀ wò. Tó o bá tí ì tì síta kí àwọn ilé tó bẹ̀ fojú àgbà wò, o lè má rí àwọn nǹkan tí ó yẹ kí o rí. Ẹ jẹ́ ká gbà pé ambassador orílẹ̀-èdè yìí, ambassador àṣà àti ìṣe Yorùbá òní wá. Bóyá o jẹ́ Mùsùlùmí ni o àbí o jẹ́ Kristẹni, o gbọ́dọ̀ mọ̀ wípé àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. A dẹ̀ gbọ́dọ̀ wípé èyí tá à ń tì síta bẹ̀ èyí tí ó ṣe dáadáa ni. Kò sí ibi tí èsì ò sí. Bẹ́ẹ̀ bá dá Amẹ́ríkà ní ìsìn bí wọ́n yí àwọn kékeré ṣe ń dìbò padà ọlọ́fin lóṣù ní. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó bá jẹ́ negative lè sábà nínú fíìmù wọn. Ìdí ó máa jẹ́ kí Amẹ́ríkà ó wù ní wá wò lẹ́màá rí nínú fíìmù wọn. Gbogbo àwọn nǹkan tí a fẹ́ kí a ṣe reorientation ni lórí fíìmù tí a bá máa ṣe àwọn nǹkan tó máa jẹ́ kí àwọn ará àta gan ó wù wọ́n láti wá ó ní kẹ́ẹ̀jẹ́ kí a tẹ̀pẹ̀lẹ̀ mọ́. Ṣẹlẹ̀ rí àpọ̀jù iyọ̀ ó máa ń já ọbẹ̀. Àgámọ̀jẹ̀ kí àwọn audience ó ti wá ti bùtù ọ̀pọ̀lọpọ̀ gbà láwọn pé ó lè bá àdùn, ó lè bá àdùn, ó lè bá àdùn. Lórí ó lè bá àdùn náà ni àwọn nǹkan tí ó mú ọbẹ̀ kan ló ti máa ń wáyé. Kí a ṣe fún nǹkan tá a bá ń ṣe ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. Gbogbo àwọn tí ó ń ṣe eré orí ìtàgé ni wọ́n mọ Jọkẹ́ Múyìwá. Ìgbà tí ó ń ṣe dissertation ní University of Ibadan, ní tí ó fi ṣe àkórí iṣẹ́ yẹn náà ni pé ṣé kásá mọ̀ pé gbogbo wàhálà tó bá sáà ti dé bẹ́ẹ̀ dá. Bá a bá lọ ní babaláwo, bá a lọ chọ́ọ̀chì, bá a sì lọ mọ́sálásí, wàhálà yẹn lè kúrò. Àti wàhálà àfọwọ́fà àti wàhálà tó yẹ pé àìfi fún àìsí apá ẹni ní ibẹ̀ gbogbo ẹ̀ náà tó dábàá tí mo fi mú Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa rí ẹnìbọ̀dì bá ti ní sọ̀rọ̀ báyìí sáà máa lọ ilé babaláwo, máa lọ pásítọ̀ chọ́ọ̀chì, máa lọ mọ́sálásí. Pé irú eléyìí kò buyì kó wa tó torí ká máa dàgbà ní pé àwa adé èèyàn tí ó yọ̀lẹ́ tí kò bìlíf nínú iṣẹ́ apá ẹ̀, tí kò bìlíf wípé òun lè sọ́ọ̀fù problem. Ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn òyìnbó wọn à kì í sábà sọ̀rọ̀ púpọ̀ lórí problem. Tí problem bá ti wà bóun láti sọ́ọ̀fù ẹ̀. Ṣùgbọ́n torí pé àwa ti wò pé bàbá ní problem bàbá ti képe lọ́run yóò gbọ́ àdúrà wa yóò bá wa sọ́ọ̀fù ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ problem ká lè ká sọ́ọ̀fù kan à ń tì sọ́lọ̀ lọ́rùn. Àdéhùn ìgbà tó ọ̀pọ̀lọpọ̀ táà nínú fíìmù náà ni pé tó bá ti ní problem tó bá ti lọ sọ́nà ìdọ̀wọ́ tẹ̀ta yìí ọ̀rọ̀ rẹ̀ yanjú. Gbogbo ilé kí a fi akáàkì sí ká ṣàkitiyan àní ṣàkitiyan mọ́. Bí àwọn nǹkan tí ó rẹ̀ hàn sọ wípé ìgbàlérò ẹjọ́ tó ti mú kalẹ̀ òun kọ́ nìyẹn, ṣùgbọ́n àwọn tó ń wò ó tí wọ́n rí nípa rẹ̀ ó nìyẹn. Ẹ jẹ́ kí n wá bọ́ síbi ọ̀rọ̀ ti bí a ṣe ń protect ìṣẹ̀ṣe. Gẹ́gẹ́ bí ìwòye tèmi, this is my personal opinion. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe tá à ń tọ́ka sí bí àìmọ̀ ló dàbí ẹni pé ó fà á. Mo sì rò pé pẹ̀lú ìjókòó tó lónìí nígbà tí a bá kọ̀ntínú láti máa afẹ́kí oníkùn láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn oníṣìmọ́, a rí i pé yóò dínkù jọjọ. Tí a bá fẹ́ ṣe sinimá tí ó jọ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, àwọn nǹkan tí ó jẹ́ positive aspect of our religion ló yẹ kí a máa protect. Àgbọ̀dẹ̀ ṣe fún ti ìṣẹ̀ṣe nìkan, even for other religions, because fẹ́ẹ́ tó ṣe ń bẹ̀rẹ̀ pé complaint tá à ń sọ yìí ó ṣe pé tàdà àpèsọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe nìkan ló ti ń wá, ó ń wá látọ̀dọ̀ àwọn onígbàgbọ́, ó sì wá látọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà. Torí náà a gbọ́dọ̀ ní pé gbogbo ẹni story tá a bá ní tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀
ọ̀rọ̀ ẹ̀sìn ṣe pàtàkì sí ọmọ Nàìjíríà ó dẹ̀ ṣe pàtàkì sí ọmọ kóòtù òjìrè torí ẹ̀ la gbọ́dọ̀ fi pé kí á wà very careful tí a bá ń ṣe eré tó jẹ mọ́ ẹ̀sìn kó o bá jẹ́ mùsùlùmí tó o ṣe fíìmù lórí ọ̀rọ̀ mùsùlùmí àwọn mùsùlùmí ẹgbẹ́ àtúnṣọwọ́ ẹ pé o ṣe dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ni kó o bá ṣe kírísítẹ́nì nígbà míì tó o ṣe fíìmù kírísítẹ́nì àwọn kírísítẹ́nì ẹgbẹ́ àtúnṣọwọ́ ẹ pé o ṣe dáadáa torí ìlànà tó pé a gbọ́dọ̀ kó àkóyawọ́ láti rí pé a kó àwọn èèyàn mọ́ra láti rí pé iṣẹ́ tá a máa ṣe iṣẹ́ tí yóò tẹ̀wọ́ gbà. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀ lórí pé àwọn sẹ́ẹ̀tì wa tá a máa ń build àwọn bá a ṣe ń lo brush tó jọ mọ́ ti ẹ̀sìn ìṣẹ̀ṣe kíkọ́ ni mímọ̀ òwe ìjàpá ẹnikẹ́ni tí irú ipò bẹ́ẹ̀ bá tọ́ sí ó rí wípé òun bá lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ yìí gẹ́gẹ́ bí àwọn bàbá aṣọ́gbà tí wọ́n sọ̀rọ̀ lórí nípa pé a lọ sí orísun omi tí ìtàn ti wá a sì lọ síbẹ̀ a lọ ṣe ìwádìí tó gbórógbó tó ìyẹn náà ni màá rọ̀ wá gbogbo àwọn tá a lórí sinimá láti máa ṣe kí iṣẹ́ wa ó lè bá ní àṣeyọrí. Another thing tó tó wà important náà ni wípé tí a bá fẹ́ ṣe casting fún fíìmù wa ẹni tó bá mojú òmù òní ẹjọ́ fàbíyìí o ẹ má jà sọ pé ọ̀rẹ́ mi lágbájá ọ̀rẹ́ mi níta mẹ́jọ ẹni tí a bá mọ̀ pé kò ní ìmọ̀ tó nípa ipa tí a fẹ́ fún ó lè má jẹ́ pa lọ́rọ̀ ẹ̀sìn ó lè jẹ́ pé bá ti ọlọ́rọ̀ ìlera ká sọ lákòókò yẹn náà ni ká make sure pé irú àwọn ètí a bá máa fi sí ipò kọ̀ọ̀kan ó jẹ́ àwọn tí wọ́n ti kọ́ tí wọ́n lẹ́kọ̀ọ́ àti ìmọ̀ nípa ẹ̀. èyí tí ó tún ṣe pàtàkì ń bẹ̀ òun ni wípé wọ́n dárúkọ ANTP bí wọ́n dárúkọ tampa wọ́n dẹ̀ dárúkọ ambassador iṣẹ́ tí àwọn associations ní láti ṣe òun náà ní láti wípé à ń gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ lóòrèkóòrè lórí iṣẹ́ wa kò ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn nìkan gbogbo ohun tó jọ mọ́ iṣẹ́ wa nígbà tí a bá ti ń gbọ́ ká máa wò pé báwo la tún ṣe lè improve lórí ẹ̀ lórí characterization tó jọ mọ́ health personnel ni lórí playing the role of lawyers ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye náà ló máa ń wáyé lórí àwọn so everything tó bá jẹ́ pé ó ní the professional guidance ẹ jẹ́ káwọn professionals yẹn lọ kájọ ní pé wọ́n ìdánilẹ́kọ̀ọ́ tá a bá ń ṣe wọ́n wà níbẹ̀ wọ́n tọ́ wa sọ́nà lórí bí a ṣe máa ṣe àwọn ipa yẹn. ní ìparí ọ̀rọ̀ mi mo fẹ́ rọ àwọn organizer wípé ìjókòó tá a jókòó lónìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjókòó ni torí wípé a gbọ́dọ̀ rí wípé a kọ̀ntínú ìjókòó yìí ó lè má wà báyìí ṣùgbọ́n àti fi kùnlùkùn láàrin wa àti àwọn eléré orí ìtàgé ó gbọ́dọ̀ rẹ̀ wípé nǹkan tí a rí wípé àsìkò à ń ṣe torí wípé wọ́n ní gbogbogbò ni wọ́n rán Ifá àbètí àwọn adájọ́ lè máa ṣe àwọn workshop àti training yìí fún àwọn eléré orí ìtàgé ní òrèkóòrè ó lè jẹ́ pé àwọn eléré orí ìtàgé association àwọn ló máa pè wá pé ká wá dá wọn lẹ́kọ̀ọ́ lórí àwọn ipa tí àwọn olóṣèlú àwọn ń kọ́ ó sì jẹ́ pàwọn náà ni a ṣe agbátẹrù ẹ̀ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ni pé màá fẹ́ kí a tún fi ti àwọn catholic tó ń pé àṣejẹ conference on July àti ká tún fi kọ́gbọ́n wọ́n ní òsì bẹ́ẹ̀ onípò wọn ṣe pé bó wọn ṣe ẹni tí ò bá sí ilé etí catholic diocese tí wọ́n decide ní pé àwọn náà ó máa support the production of film tó bá ti promote tenets of Catholic religion. àwa náà support yẹn ó lè má dé pé a ṣe film ṣùgbọ́n a gbọ́dọ̀ máa dá sí production of films ṣe understand tá a bá rẹ̀ nìkan lára àwọn ọmọ wa tí ọlọ́run fún lẹ́bùn tó lè fẹ́ máa ṣiṣẹ́ ẹ jẹ́ ká gbárùkù tì torí pé tẹnitẹni ìgbésẹ̀ àǹtàkà iṣẹ́ tí a lè ṣe láti rí pé dàgbàsókè a gbọ́dọ̀ fílẹ̀ fún àwọn
tí ó jẹ́ pé iṣẹ́ wọn nìkan àwa náà lè dá sí i tí a bá dẹ̀ dá sí i tá a bá sí pé báyìí la ṣe báyìí táwọn náà bá ń rí tá a ṣe tẹ́lẹ̀ rí àtẹ̀ sí èyí tí wọ́n ń ṣe àwọn náà tún máa kọ́ àjọ máa kọ́ ẹ̀kọ́ ládùn ara wa ni ó ṣe pàtàkì tó ibi tí ẹnu wa bá wà kí owó wa náà kó ṣe kéde ó wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a fi sí ara àwọn àtẹ́ńdà wa láti promote ìṣẹ̀ṣe religion. Àdọ́dá ti ti mọ̀ ní gẹ́gẹ́ tó gbà wá ní mọ̀ràn gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe ni wípé a gbọ́dọ̀ máa pariwo. Ariwo tí mò ń sọ irú program wáyé lẹ́nu ó tiẹ̀ tó dé ní ó yẹ kí ìlú Ìbàdàn àti gbogbo agbègbè ẹ̀ láti mọ̀ wípé program tó fẹ́ milẹ̀ kan ó ń bọ̀ wáyé. Kẹrí ètò tí ètò báyìí ní tí ẹ bá ń gbọ́ ariwo àti òkìkí ẹ̀ ẹ rò wípé wọ́n fẹ́ sókèkì níbẹ̀ wá láti jáwé sóbì níbẹ̀ náà nípa láti rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe gbogbo ayé ni wọ́n mọ̀. Àbọ̀ ìjókòó tèmi ẹ má jẹ́ kó dé pé láàrin ara wa nìkan náà ni ó mọ̀ ẹ jẹ́ kí ìlú ó mọ̀ yìí pé a jókòó pẹ̀lú àwọn oníṣẹ́ sinimá a lè ṣàlàyé àwọn kan báyìí àwọn náà lè ṣàlàyé àwọn kan báyìí a sì jọ àkíyè báyìí ẹ jẹ́ kí a ṣiṣẹ́ lórí bí yóò ṣe tàkálẹ̀ báwo yóò fi mọ ìpàtàkó ní èmi. Mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí àwọn tí a ṣò mo kàn fẹ́ make clarification kan lórí one of the films ẹ̀yẹn ni Ẹlẹ́ṣin Ọba níbi tí àwọn eégún ti ń jó àti àwọn òyìnbó ti wọ aṣọ eégún tí wọ́n ń jó. Bí Wọlé Ṣóyínká ṣe kọ́ sí pé ìtàn yẹn nìyẹn. Ó lè sọ fún wa pé bí àwọn òyìnbó ṣe ń tẹ ojú wa mọ́lẹ̀ nígbà tí wọ́n wà lọ́dọ̀ wa bí wọ́n ṣe ń ba àṣà wa jẹ́ òní ó ṣe ṣùgbọ́n manner of presentation may be different. Ṣẹ̀dá sáà ìyẹn ní àwọn àwọn òṣèré orí ìtàgé wọ́n máa wò pé ọ̀nà wọn láti gbàgbé kalẹ̀ tó fi jẹ́ pé ẹgbẹ́ lọ́pọ̀ ọ̀bẹ̀rẹ̀ nìkan ló bá tí a fi mọ ètò ìṣẹ̀lẹ̀ tí òye rẹ̀ tí a sì fi yé. Ongoing dialogue ó ní ọ̀rọ̀ yìí a sì máa jọ gbara wa nímọ̀ràn a máa gbara wa níyànjú lọ́tún lósì ni títí tí a fi dé ibi tí a ń lọ. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa ká gbólẹ̀ sí ìbúté ògo. Àbòdúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún gbígbà tẹ gbàgbé láàyè láti bá ìdógbò sọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́.